أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على من أسند ربه اسمه إلى اسمه في الأولى وهو شفيع المشفع في الأخرى وعلى آله الطيبين وعلى أصحابه المباركين الذين نصروا في الساعة الأسرة وسلم تسليما كثيرا طيبا. mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ látàárọ̀. Mo kí àwọn àfáà wa àgbà ọmọ àwọn ẹni Ọlọ́run, àwọn àfáà wa Dr. Engineer Muhammad Musa bun Kamaluddin Al-Adabi, ọlọ́mọ sábà kún yín jù báyìí lọ. Mo kí àwọn àfáà wa àgbà Sheikh Muntaka bíbí ò bá tẹ̀ lọ́dọ̀ àwọn tápà As-Sayyidul Akbar inda Nufawiyyin fi manzilati abd. Tápà ni wọ́n, tápà lèmi náà, ọlọ́mọ sàjárí yín pẹ́. Mo kí àfáà wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni Ọlọ́run ló ní kí àfáà wa al-Imam bọ́nà imam, àfáà wa Jẹ́túnmọ́ bí tó tètè pè mí nísìn, nítorí pé tí àfáà wa Àríbídésí bá sọ̀rọ̀ tán, ìkánú àwọn àfáà ó ní inna wa'izi lahu fi shi'ri nafilatun, ó ní tuharu fiha dhawil albabi wal fuhumi. Tí àfáà wa Àríbídésí bá sọ̀rọ̀, bẹ́yàn bá tó lóhun ó sọ̀rọ̀ lẹ́yìn wọn, alhamdulillah pẹ́ tí jẹ́ kan sọ̀rọ̀ kẹ tó pè mí. Mo fi yíò náà kí àfáà wa Jẹ́túnmọ́ bí yuzikumullahu khair. Mo kí àfáà wa Àríbídésí ọlọ́mọsàjárí yín pẹ́, ọlọ́mọsàjẹ́ kí á di iṣẹ́ Ọlọ́run náà pẹ́. Mo kí gbogbo ikhwa, mo kí gbogbo jama pé assalamu alaikum. Mo kí alájà wa Sa'adat bíbí ire Àjàpẹ́, nítorí pé ó kọ tí wọ́n ń jẹ́ òun ó kọ ìyá tó bí bàbá Shehu Salati ni. Ọlọ́run mo fi yíò náà kí ọlọ́run sàbà kí albarka la ilaha illallah wala Muhammadu Rasulullah. Ní àìnífà ọ̀rọ̀ gùn, mo kí àfáà Suleiman tí wọ́n jẹ́ al-muwassis fún halqa tí a wà ń bẹ̀ yìí àti platform yìí, àfáà Sheikh Suleiman Òṣìòyẹmí, ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Mo kí ọmọ ìyá mi Sheikh Ọlárẹ̀wájú, wọ́n kàn dé kángọ̀ ni Haji Muhammad Jami, ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Mo kí gbogbo jama àtẹ́tí ó ní ìkíhun pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In tí wọ́n ní kí n sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún só ti bẹ̀rẹ̀, alhamdulillah. In tí wọ́n ní kí n sọ̀rọ̀ ń pa ẹ̀ yóò ṣe ní láàánú púpọ̀, àmọ́ kó kí n tó lọ́bẹ̀ kí Ọlọ́run torí ẹ̀ dáyé gan, so that ká má fi ṣe mistake. Tí lọ tí tírèèdì bá ti kú lójú orin ẹ̀ tó bá lóhun fẹ́ rin ọ̀nà tí mọ́tò ń rìn ó ti ṣìrìn. Ká lè ní nǹkan tí ó gáìdì wa. Ìkánú àwọn àfáà ó ní wàhábúdá lè kọ̀ọ̀dọ́ wáṣàlìfàdọ́ àwọ̀lá tẹ̀kún dàwà fàtíkọ́ olùmúbìká ti dàwà. Ọjọ́ tí èèyàn bá ti fi ọ̀nà ẹlẹ̀ tí ò bá ti rìn yóò ní problem. Kí l'Ọlọ́run torí ẹ̀ dáyé gan, ma sábàbù hadafu wujudil ibad fi kaydil hayat. Àwa àwọ̀ àbọ̀ a rí pé nǹkan mẹ́ta náà ni. Àkọ́kọ́ ń t'Ọlọ́run torí ẹ̀ dáyé, òun náà ni al-imara, ẹlákùnjọmá. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, òun náà ni al-khilafa. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, òun náà ni al-ibada. Mẹ́tẹ̀ta náà. Èyí tí wọ́n ń jẹ́ ìmára yìí,
lábẹ́ rẹ̀ kí là ń pè ní ìmára nítorí àwa tá gbọ́ èyí tí mo wíhun òun ni ká wáyé ká wá gbé orí ilẹ̀ tọ́lọ̀ ń dá. ìmára yìí òun ló wá bímọ inú ọmọ tó bí òun náà ni àsíyásà, òun náà lòṣèlú. òṣèlú yìí tí ìmára bí yìí ká wá gbé orí ilẹ̀, òṣèlú yìí òun náà wá bímọ fún ẹni tó bá fẹ́ ṣèlú tí ó sì sọ̀kalẹ̀ dáadáa. àkọ́kọ́ ní tí ó kọ́ lọ ní òun ni kó lọ ní àtẹ́kọ̀wà, kó lọ bẹ̀rù Ọlọ́run. sáwọn olórí wa lónìí sọ bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì fún ẹni tó fẹ́ ṣòṣèlú táyé ò ní gbàgbé ẹ̀ tí wọ́n máa dáko ẹ̀, òun ni kó lọ ní àlàádáàlà. ok, wọ́n wá ní protest in Islam. Kí ni Islamic perspective, ojú tí Islam fi wò? àwọn àfáà wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àwọn àfáà wa ṣe ó mú tẹ́kọ̀ ọlọ́mọsàjárí yí pé wọ́n lè mú èèyàn lábẹ́rẹ́ ní ó mọ́ sọ̀rọ̀, àpéyàn ò bá lè sọ̀rọ̀. wọ́n ní látẹ̀kún dàwà fáti kọ́ olùmú bìká ti dàwà wò àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀. so wọ́n ní ká máa sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè òun nínú Islam, kí ojú wo ní Islam fi wò? òun ni topic tán fún mi. kí n tó wá lọ bí sọ̀rọ̀ sókè yẹn, àwọn àwọn náà ti kọ́kọ́ sọ̀rọ̀ sókè kọ́bílẹ̀ yẹ̀wò. àwọn àwọn náà ti kọ́kọ́ protest, nítorí n tó bí protest, n tó bí sọ̀rọ̀ sókè òun ni protest. ìnira ló bí protest. protest wá bí slogan sọ̀rọ̀ sókè. àwọn kan ti wá kọ́kọ́ sọ̀rọ̀ sókè kó tó dòní, tá a lè fi wọ́n kọ́ ṣe, tá a fi mọ̀ bọ́yá àwọn tá ń sọ̀rọ̀ sókè kọjá àlà, àbáwọn tí wọ́n ní ká máa lọ fi ìbọn pa àwọn tá ń sọ̀rọ̀ sókè, àwọn náà kọjá àlà. láyé Sayyidina Umar bin Khattab radiyallahu anhu, gbàtí Sayyidina Umar tí wọ́n gbé ẹsẹ̀ sórí president tí wọ́n wọlé tọ́jòkó, àkọ́kọ́ speech tí Sayyidina Umar kọ́ ká nígbà náà òun náà ni wípé bẹ́ẹ̀ ti gbé mi síbẹ̀ yìí, irú yín iná ni mí. tẹ́ ẹ bá wá rí tí mo ṣe mistake, ẹ sọ̀rọ̀ sókè. Sayyidina Umar ló sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá rí tí mo ṣe mistake, ẹ sọ̀rọ̀ sókè. ẹ jẹ́ n mọ̀, nítorí olórí tí ó bá sọ̀kalẹ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa gbé sákìyèsí. ẹ jẹ́ n mọ̀, ebi ń pa àwọn èèyàn, wọn ò rón jẹjẹ, wọ́n ń sọ̀rọ̀. Sayyidina Umar ló kọ́ sọ bẹ́ẹ̀ pé ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ n mọ̀. ẹ máa tó ṣẹlẹ̀ jọ́nà ni ọkùnrin kan bá dìde, faqama rajulun, ọkùnrin kan bá dìde ló bá ní ya Umar, ó ní wa Umar, ó ní alhamdulillah tó sọ wípé ká sọ̀rọ̀ sókè. ó ní ìgbà tó wí bẹ́ẹ̀, èmi ń sọ fún ọ nísìn wípé gbogbo ìgbà tó bá ti ṣe mistake, a ní sọ̀rọ̀ sókè nìkan, ìdà tánàbí máa fi gé ẹni tí ń bá ń saburú lérí ibi tá a yàn sí, òun láà máa fi gé wọ Sayyidina Umar. Sayyidina Umar sọ wípé alhamdulillah, òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́nà òun gbé dìde nínú ìjọ Islam lẹ́ni tí ó máa kojú mi tí n bá ṣe mistake. gbogbo ìjọba tí ń bá ń kọjú ká protest, gbogbo ìjọba tí ń bá ń kọjú wípé káwọn èèyàn sọ tí ń bà wọ́n lẹ́mìí jẹ́, gbogbo ìjọba tí máa ṣe bẹ́ẹ̀, ìjọba ń nínú Islamic perspective tẹ ní kójú tí Islam fi wò, ibi tí ó gúnlẹ̀ sí Ọlọ́run ló mọ̀ bẹ̀. nítorí pé àfáà ìntà wá ṣe láyé òun ni al-islahu al-mujtama. ọ̀rọ̀ burúkú ò gbọdọ̀ jáde lẹ́nu àfáà, òun ni ò jẹ́ kí n sọ. àwa náà mọ̀ wípé al-muthiru wal-muhawala wal-istijaba,
tí máa ṣẹlẹ̀ sẹ́ni tí ń bá ń pa àwọn tí wọ́n ń ṣe protest lórí tí ní wọ́n lára tí ò come to their rescue. Kò wá pé dékèmí náà ti ẹ̀ gbọ́ kí lẹ wí tí ò listen sí wọn, tó jẹ́ pé tí ó fi jẹ́ ìlisten sí wọn òun ní tí ó ṣe òun náà ni pé ẹ lọ clear àwọn ìfẹ́ gbọ́ mọ́, ẹ lọ pa wọ́n. ní tí ó ṣe òun náà ni ká máa gbọ́ hate speech. Bó o bá ti sọ àwọn alájà sàlájà bíbí rẹ̀ ní lórí rédíò ẹ̀mọ̀ èyí tí ó gbà, kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Kò sí kíni, kò sí àtẹ́kọ̀wà. Al-Qur'an sì sọ, ó ní Ọlọ́run sọ nínú Al-Qur'an, Ọlọ́run ní wa ma yattaqillah yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib wa ma yatawakkal 'ala Allah fa huwa hasbuh. Ọlọ́run ní gbogbo ẹni tó bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu makhraja, gbogbo tó bá jẹ́ calamities Ọlọ́run máa clear rẹ̀ kó lọ́nà fún. Ìjọba wọn sọ̀kalẹ̀ dáadáa, yóò sì rí àwọn èèyàn lè anna tarikha la yunsa. Gbogbo àwọn tá a jọ́dọ̀ náà tá ń sọ̀rọ̀ sókè, at-tarikha la yunsa. Gbogbo àwa ọ̀dọ́ tá ń sọ̀rọ̀ sókè, at-tarikha la yunsa. Irú ọ̀rọ̀ tó ń sọ sókè wọ́n rìkọ́dù ẹ̀ kalẹ̀, kí ló ń sọ? Àníyàn wo ló fi ń sọ? Kí ní ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tó ń sọ? Àwọn tí ń dáná, tí wọ́n ń gbóúnjẹ lọ fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ sókè, àníyàn wo náà fi ń gbóúnjẹ fún wọn? Ìjọba ó wá di wípé àwọn takmilatul huquq, òjọba rẹ̀ tí ò ní fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sókè yóò ṣe gbogbo táwọn aráàlú fẹ́ bí ọ̀nà rí. Gbogbo ìjọba tí bá ń bẹ lérí ìjọba tí mọ́tò bá fi lè lásdẹ̀nt táwọn tí ń bẹ bá fi kú, ìjọba náà ó rojọ́ níwájú Ọlọ́run wọn lára fún àwọn tàkọ́sọ. Gbogbo olórí tí ń bá ń bẹ nínú ìjọba tí ebi bá ń pa àwọn tí ń ṣèjọba lélérí, ìjọba náà ó rojọ́ níwájú Ọlọ́run. Ìjọba tí ń bá ń bẹ lórí ìjọba, ẹ wá wò bébí ti pọ̀. Afọ́bìnrin àtọkùnrin tó bá ní ihtimal, ó ti kúrò ní tahammulu al-ihtimal. Ìjọba tó bá ní, èèyàn tó bá ní, òun nìkan òun ni yóò dákẹ́, yóò sì fara mọ́ ń tọ́lọ́run bá fún nínú oúnjẹ bó ti lágbára mọ́. Ẹ wo bí ní láti pọ̀, ẹ wo bọ́pọ̀lọpọ̀ obìnrin mọ́ ti dàrúbára. Gbogbo wọn lẹ́la gbọ́ nílùú kan nígbà tí a bọ́ sí ìjọba tá ń lò yìí, obìnrin náà, ọkùnrin òun ti ń dààmú ẹ̀ for years tí ó dá lóhùn. Ọlọ́run ò ní fi tọ́lọ́run fi pamọ́ sára wọn, òun ò ní fi hàn lómi. Ó wá di pé ibi dé, kò sí tí ó jẹ ohun san sálárì, wọn ò increase sálárì. Ẹ wo iye tí àwọn House of Rep ń gbà, ẹ wo iye tí àwọn House of Assembly ń gbà, ẹ wo iye tí President ń gbà. Ó tún wà nínú constitution every state in 36 states of Nigeria wípé bí olórí kan bá kú ọmọ as a governor, wọ́n gbọ́dọ̀ kọ́lé fún ní environment tó ń pè ní sinini environment tó já sí pé ní béèyàn bá fẹ́ ralẹ̀ síbẹ̀ ó kéré jù ó ní 20 million naira lọ. And wọ́n dẹ̀ ń sọ pé àwọn kí náà ń pè ní khadim ní àfọ́ àdúgbò, àwọn ń sáàfù wa. And bàbá wa Dr. Musa Kamaluddin, wọ́n ní inú owó táàkì tá ń san náà ti ń sanwó wọn, náà ti ń san allowances wọn. Kí ló wá fà tó wá jẹ́ pàwà tá ń san tax tẹ́ ń yọ nínú owó wa, àwa galara wa ní jù ní minimum wage tí a ń jà fún ìgbé kí wọ́n san táwọn èèyàn ń protest lé lórí.
èló ni minimum wage 30,000 naira and house of rep house of assembly tí wọ́n jòkó tẹ́lómi ó sùn lọ and they are earn more than millions tí wọ́n ń gbà lórí oorun tí wọ́n tó sùn. Wọ́n gba wardrobe allowance, wọ́n gba travelling allowance, wọ́n gba every allowance náà gbà. City allowance. Tí wọn ẹnìkan kan ò bá lè bí yín bí wọ́n ti ń bí yín yìí ó mà dáa gan o. Olórí tí wọ́n bá ń bí ipe ké ìfàtẹ́sìnà báwo ló ṣe ṣe ìjólórí rẹ̀ bí wọ́n ti ń bí president wa àti àwọn tí wọ́n wà tí wọ́n ń darí wa yìí ipe bó lẹ́ ti ń ṣe ó mà sì dáa Ọlọ́run fẹ́ káyé wọn dáa kò fẹ́ káyé wọn bàjẹ́ ni. Ọjọ́ táwọn èèyàn tẹ́ ẹ bá rí àwọn èèyàn dá lákẹ́ tí wọn ò bá protest mọ́ lórí tẹ́ ń ṣe ọjọ́ náà láburú ti wọlé wá báyìí. Assalamu alaikum warahmatullahi.